rántí yàn òun náà ní ká kójọ kálá fẹ́ ṣe birthday fún ká kójọ kálá fẹ́ tọrọ àdúrà fún a lè ṣe fẹ́ni tí ń bẹ láyé a lè ṣe fẹ́ni tó ti lọ. ọlọ́ni ẹ rántí nọ́ọ̀rọ̀ ìyá wa Mariama ìsìntabasa tí mi ní àlìyàmà kàánà ṣèríkìyà. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ bí ànábì wa Ìsá bó ti wá látara rẹ̀ ni ọ̀rọ̀ yẹn pọ̀ ìtàn yẹn gùn ká má pẹ́ lórí ẹ̀ ọlọ́run wá tún ní ẹ má dákẹ́ lórí ẹ̀ àwọn tẹ̀ tún lè máa rántí tẹ́ ẹ pé bẹ́ẹ̀ bá ti ń rántí wọn yóò máa bí oore fún yín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. وأشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال ربي أوزيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله حسبي الله حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله العظيم. طويلنا حياة جمالنا إلهي بالغير المسمى سليمان. الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. يديتو إزاديو باسمك سيدي محمد عبد الله باسم وسندي. الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا من الفاتح لما أقرب والفاتح لما سبق الناس لك براك وادي إلى صراط المستقيم وعلى آله أكرم دائرة سبحان ربك رب العزة عما يصفون الحمد لله رب العالمين. هديات مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. Allah. Ẹ dákun ẹ jẹ́ kí á jókòó lẹ̀, ẹ jẹ́ kí gbogbo àwọn àbá wa yìí kún ó jókòó. Allah. Kí kíní ilé ìyá. Ẹ dákun torí ànábùwà Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá wa akọsílẹ̀. Máyàkí. Ẹ dákun ẹ jókòó. Ẹ jókòó. Bàbá wa Bello ẹ jókòó. Bàbá wa Bada ẹ jókòó. Bàbá wa Habibullah. Isasi wa Isasun. Bàbá Sheikh Murtado ẹ dákun ẹ jókòó. Sheikh Ana Azainaba ẹ̀yin ẹ jókòó. Allah. Ẹ jókòó ẹ jókòó. Ẹ má sòdè lónìí ẹ̀yin ẹ jókòó. Ẹ jókòó. Sẹ́ẹ̀rí jókòó. Sẹ́ẹ̀rí síwájú gbólóhùn kan sí méjì. Ẹni tí máa ń sòde tó jẹ́ kí n yọ̀ǹda àfàsólà ọdún tí mo kọ́kọ́ gba sàádà lẹ́kọ̀ọ́ àwọn aráàlú òkè bá ti máa ń ṣe wọ́n wá láti ìlú òkè àwa lọ pàdé wọn ní bágà ní ópọ̀ látàṣe sàádà mo rántí pé oúnjẹ tí mo ti jẹ ní àti ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn ká tó lọ pàdé wọn kì í sáyé fóònù báyìí a ti lọ dóde wọn bí aago mẹ́ta wàá mú wọn délé ó di láàárọ̀ ọjọ́ kejì a tètè múra girigiri ó dòun di márkàsì àwa gba sàádà adarí délé à ń ya fọ́tò à ń ṣe gbogbo ẹ̀ mọ̀kànsárì pójú mi ṣe fi láàrin èrò ń bẹ̀ wọ́n sáré fìdí mi lélẹ̀ àǹtí wa kan wà ó wà nínú tó jẹ́ ń fẹ́ràn àǹtí náà dáadáa àti bírọ́dà wa broda mi kan wá èmi pẹ̀lú broda náà ti sọ̀rọ̀ láàárọ̀ yìí bọ̀dá yẹn lọ́wọ́ gbẹ́nu tí mi létí àtàntí wa yẹn pé àfáàmù mi ní ṣe ó jẹun lọ́sàn-án yìí mo ní ti jẹun ó jẹun láàárọ̀ yìí mo ní ti jẹun alẹ́ àná ńkọ́ mo ní wàhálà afẹ́pàdé yín aṣòde lé ní nǹkan kan kò jẹ́ rántí jẹun eléyìí sàṣà sí o ẹ jẹ́ àkọ́kọ́ wọ oúnjẹ fún àfa yìí kó jẹun so àtìgbà yẹn tí n bá ti fẹ́ sòde káwọn bàbá tó dé kọ́lá bọ́ jẹ́ dájí láago 6 7 kí wọ́n tó déhùn ní ti kọ́kọ́ bọ́nu lé ń jẹun n bá jẹun yóò tí n bá rí i pé rò pọ́ ń ta bá ṣe pọ̀ yìí ní n bá wò sàá tí mo wò lẹ̀ ń dọ́gbọ́n yọ wọnú lé lọ kọ́lá bí ò ju nǹkan díẹ̀ kan lọ ń lọ fi sínú àtìgbà náà mo ti mọ̀ bá a fà ṣe ń ṣe yìí bàbá ní kó jókòó gẹ́gẹ́ bí wọ ọmọ kéwúsà àfà yóò fẹ́ dúró wàhálà dẹ̀ ti pọ̀ lára rẹ̀ títí ń ṣe é bọ̀ láti bí ọ̀sẹ̀ tó lọ pàtàkì jùlọ wàhálà tàná sẹ́nu àárọ̀ yìí wàláì bí èèyàn bá máa sinmi tí yóò sì lákèésí ara yẹn yóò kàn rí i pé nǹkan míì fẹ́ ṣẹlẹ̀ ni gbogbo àwọn àfà wa tí wọ́n dúró yìí ẹ̀mí mi yọ̀ǹda pé kí wọ́n jókòó ó sì wù mí bẹ́ẹ̀ wàláì láláì ṣe pé mo fi ṣe mùjámálà àfáwà bá lò mo yọ̀ǹda mo fi ọ́ sípò ọ̀rẹ́ mi àti wọ àti àfáwà bàdà mo fi yín sípò àfáwà alábẹ́rẹ́ pé mi máa ń bẹ́ ń bì yìí wọ́n sá jòkó náà ni wọ́n lè kọ́kọ́ pọ́n lọ́run lẹ́kàn dìde àmọ́ wọ́n jòkó mo yọ̀ǹda ẹ jòkó bẹ́ẹ̀ gbogbo jàmáà lápapọ̀ akíra wa kú oríire ọ̀rọ̀ tí màá sọ ò ní gùn lọ títí mo kí gbogbo ìjókòó lápapọ̀ bẹ̀rẹ̀ látòrí àáfàá wa olóde òní tó yẹ páwọn náà wọ́n wà ní apá ọ̀tún mi àáfàá wa Abdulkadir Muhammadul Hashir Muhammadu Zola torí gbogbo ọkọ̀ tí ń bá ń bẹ láyé bẹ́ẹ̀ bá sá ti fi Muhammadu sí tí ó bá ti ní abudu ẹ̀yẹn fi Muhammadu sí yóò ṣe déédéé rẹ̀ náà ni. Adamallahu hayatahu.
a kú oríire ní. alhamdulillah. ká sọ pé àáfàá wa Kọ́dírì a pàdé ara wa ní òde kan kò tí ju bí oṣù kan lọ sísìnyí mo rántí ó dàbẹ́ ni pé òde àáfàá wa Habibu yìí ni lọ́nà Badagiri lọ́hùn mo wá ń sọ ń jọ́nà lọ́hùn pé ká wá pé àáfàá wa Zola nínú iṣẹ́ tí bàbá wa gbé dání bàbá Mọ̀lánà Sheikh Suleiman adamallahu hayata shaykh. gbogbo ẹni bá ṣe Ọlọ́run tún bá ṣàlékún dáadáa fún un. adamallahu hayata. àwọn àáfàá wa Meidanu dáwà àwọn tí wọ́n gbé dání ń lọ bíi 3 sí 4. Meidanu ti Tedris, Meidanu ti khutuba ọjọ́ Jímọ̀, Meidanu ti dáwà tí gbogbo èèyàn wá fi mọ̀ wọ́n jù. Nínú Meidanu mẹ́tẹ̀ẹ̀ta yìí àáfàá wa Zola yìí ń jọ tí wọ́n mú wọn dé ọ̀dọ̀ bàbá táàjọ ń jí ọmọ fún bàbá Mọ̀lánà Sheikh Suleiman Ọlọ́run lọ́mọ̀ọ́la àmì èèyàn ò lè rò pé irú àáfàá wa Kọ́dírì àáfàá wa Zola yìí ní ọ̀wádìí pé inú ọmọ kéwu bàbá Mọ̀lánà Sheikh Suleiman lónìí o tí wọ́n mọ̀ ní Meidanu dáwà àáfàá wa ẹ bá fẹ́ máa kọ́ ọmọ kéwu ẹ̀mí mi sọ pé èèyàn ò lè mú nọ́mbà 1 síwájú àáfàá Kọ́dírì yìí bọ́ bá sì mú nọ́mbà 1 síwájú àáfàá Zola kò gbọ́dọ̀ kọjá nọ́mbà 2 bí ọba ti kọjá báwọn wọ́n ti fèrú wọnú ni wọ́n ń yà mí lẹ́nu pé àáfàá wa Zola náà ni Ọlọ́run wá ṣe báyìí fún. alhamdulillah. torí tẹ̀ bá ń kọ́ wọn kí oúnjẹ náà lọ́wọ́ mọ́ sọ́lọ́dọ̀ àáfàá bíbù yìí náà àáfàá Zola ọmọ dá yín dó gbogbo ìgbà ni àbí kẹ́ ẹ mọ̀ ṣe èbó èbó lòun máa ń fẹ́ kẹ́ ẹ mọ̀ sọmọ ni tí ì máa ń dán pé ń kéwu ọlọ́gbọ́ àgbákò Yorùbá jinlẹ̀ àwọn Yorùbá lọrin òun lọ́ọ́ máa gbọ́ àmọ́ pé Yorùbá ti kó yìí wọ́n dẹ̀ ní mi kẹ̀ ní bò àwọn kẹ̀dẹ̀ lè sọ kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ń bi àti ń tú original kéwu gangan kì í má pẹ́ jù ń bẹ̀ àfa Zola náà Ọlọ́run tó ní kẹ́ ẹni di Meidanu yẹn mú ẹni tẹ́mi mi tún mú tí ẹ̀mí mi tún rí tí ì máa ń rí dáadáa bẹ́ẹ̀ òun làfa wa Habibullahi Amani òun gbé ọ̀nà àdúgbò wa lọ́hùn afáwà Abdulfatai Habibullah òun náà tún ọgbàsa àwọn afáwà Suli náà àwọn náà gbàsa àmọ́ iléèwé àwọn ètí balance yẹn yẹn ó kù díẹ̀ kó parí iléèwé ńgbà wọn ti jáde tàwùjí tán ní markazu lọ́dọ̀ wa Ọlọ́run ó jẹ́sẹ̀ yẹn ó jáde ayọ̀ àmín Ọlọ́run nàbọ̀ Muhammad sallallahu alaihi ẹ̀rọ akọ̀ ẹ̀dìdì mú kí afáwà olóde kíkí ni mò ń kí lọ́wọ́ mi ò fẹ́ kíkí yẹn pọ̀ kí ọ̀rọ̀ mi máa ní ṣókí kíkí yẹn náà mọ ní ṣókí Ọlọ́run ọba tí ó bá yín fi ìdùnnú rẹ̀ kó jọ bí bàbá wa ṣe máa ń sọ Ọlọ́run ní fi ìbànújẹ́ rẹ̀ túká fún yín ọlọ́lá ilaha illallah ẹ̀dàkọ̀ ẹ̀dìdì àfáwà Zola àfáà tán kó ń bílẹ̀ kan mo kí wọn àfáà Mọ́jì Adégbé Mọ́jì mi ládé àwọn ọkọ̀ ń bẹ bí yẹn bá ń jáde àwọn atáyè jáde púpọ̀ yìí ẹ̀kọ́ kan tí yẹn bá jáde mí kàn máa ń wò ní pé tó àwọn ọkọ̀ dáadáa ó tún wá ní Mọ́jì mi ládé tó wọ́n sì máa jiyàn ládé ni o wọ́n bá lọ lè jiyàn ládé tó lọ sàmì sí ẹni tí wọ́n jí gbà rẹ̀ tó lóun sàmì sí ni ó dìgbà tó bá rí gbá kó tó rámì o Ọlọ́run wọlé anábọ̀ Muhammad wọ́n jẹ́ kó jí adé gbogbo wa gbé o àmín o. àfáwà máyà kí wọ́n ti ń bẹ pẹ̀lú àfáà Zola láti jọ tẹ́nìkan kan ò tí mà àfáà Zola ní Kétu ẹ máa ń wo gbogbo àwọn tí wọ́n ń pàtàn àfáà Zola pé ọ̀rẹ́ ni àwọn alájọṣe làwọn ìjọ tí àfáà Zola yìí ń bẹ lọ́mọ kéwú ni bàbá yìí ti máa ń mú báwọn wọn ni mọ́tò ni o bí wọ́n lọ wá mọ́tò kan ni wọ́n fi jọ ru àfáà Zola yìí wá ni gbogbo òde ta bá ní pẹ̀lú bàbá àfáà máyà kí ó fẹ́ràn ṣe wà ṣe jù fẹ́ wọ̀ nígbà náà lọ́hùn mọ́ mọ́ o ìyẹn mọ ìsín yìí mọ́ o Allahu alam àmẹ́mí mi sọ pé wọ́n yí padà torí mo ṣe sọ́ọ̀nì sínú gbogbo ẹni pé wọ́n yí padà Ọlọ́run ò ní jẹ́ ẹ máa padà sí ibú àmín ọlọ́lá ilaha illallah àfáà Muhammadu Bello Ọlọ́run tún wá ṣe àfáà Bello ní Kẹ́hìndé àfáà Zola bó bá ti ń ra àfáà Zola ó rí àfáà wa Bello wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn dénú wọ́n yé sí ìbára wọn jà wọ́n sì gbà fúnra wọn wọ́n sì gbọ́ra wọn yé ọlọ́mọdé àárín irú o la ilaha illallah àfáwà bàdà ọlọ́run wọlé anábọ̀ Muhammad àtàná ọlọ́run ti ní ọmọ dá ọ̀pọ̀lọpọ̀ gbà tèmi náà bára yìí ti máa ń wo Facebook máa tún ra àfáà bàdà tí wọ́n sá máa mú ni tó ẹ máa jẹ́ ǹso
ọlọ́run mọ́jọ́bọ̀ àtàwọn àgbà sákọ́lẹ̀ inú sákọ́lẹ̀ òun lọ́lọ́ ní àrídé ẹgbà lẹ́nìí olóhùn náà máa ń ṣe prógámù púpọ̀ tí ń dẹ̀ máa ń rí ọlọ́run wọlé ànábì mọ́jọ́ ọba jẹ́ àfàwà Habibullah ọlọ́run wọlé ànábì ọlọ́run níjọ́ ọba jẹ́ èyí tá a ṣe ń jò ní ìfàlùbáríkà sí gbogbo èyí tó tún kù tẹ́ fẹ́ ṣe náà ọlọ́run má sábà àfàlùbáríkà sí gbogbo ẹ̀yin àfàwà àgbààgbà tẹ́ ń bẹ ní ọwọ́ iwájú báyìí kò sẹ́nì kankan lọ́wọ́ ẹ̀yìn ọlọ́run má sábà dúpẹ́ fún yín àfàwà mùkó ó yẹ kẹ́yìn náà jókòó ń bì ní káfíń sípò àlífà ipò àlífà ló yẹ kẹ́ wà ń bẹ̀ yẹn torí ẹ̀yin la rí látọ̀dọ̀ àwọn àlífà wa ń Kòròdú àmọ́ yìí náà sátúnfẹ́ ṣe húrúmà fún ọlọ́run fún ànábì ni ọlọ́run má sábà dúpẹ́ fún yín ẹ dákun ẹ dìde gbogbo ẹ̀yin àfàwà tẹ́ wà ní orí ìdúró tó yẹ pé tí n bá ní máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan ọjọ́ lọ ó pẹ́ ẹlòmíì dẹ́ lè sá mi tí wọ́n máa wò pé kò sì wá rántí dárúkọ èmi ńgbà tó káwọn èèyàn débẹ̀ ọ̀dọ̀ mi àwọn àfàwà Sheikh Murtado Ali Baba ọlọ́run wọlé anabuwa Muhammad ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run Al-Qur'anu lazim àjọ ń bẹ nínú àwọn àfà lọ́dọ̀ àwọn bàbá wa ni gbogbo ẹni tó bá ti wà ní ìdára lọ́dọ̀ àwọn bàbá wa ó ń tọ̀hún yẹn náà ó ti wà ní ipò àgbàlagbà òun ló fa ìgbà tí wọ́n ń bọ̀ wá tí wọ́n dé òun ló jẹ́ ń dìde torí pé ìdára Markazul Amani ni wọ́n ti wá ọlọ́run wọlé ànábì ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àníyàn dáadáa wọ́n dẹ̀ bá wa kì í ṣe pé torí nǹkan kan ọlọ́run wọlé ànábì sàlékún dáadáa alala ilaha illallah ọlọ́run Al-Qur'an lazim wọ́n dẹ̀ mọ̀ bàbá yìí ọlọ́run járe yín pẹ́ sà ọlọ́run járe yín pẹ́. bàbá Sheikh Yusuf mò ń kí àwọn náà kíkí tí mo fi ń kí yín méjì ni mò ń kí yín kíkí tara yín pé olólùfẹ́ ọlọ́run olólùfẹ́ ànábì ni yín mo wá ń kí yín ní kíkí táwọn àlífà wa nílògbò torí pé bẹ́ẹ̀ ṣe ń bẹ lórí ìdó yìí ẹ̀yin náà tún jẹ́ aṣojú àlífà wa ní ìlògbò ọlọ́run mọ́sá járe yín pẹ́ àfa wa Zulkifli tí wọ́n bá wa fa tẹ̀sùbá lásẹ̀ kan tí òòrùn fi ń ràn ẹ bá wa tún dẹ̀ kọ́ mọ́ tún ràn jù kójò àgbà pé kẹ má jójú ọ̀rọ̀ ni àmọ́ ẹ má tún ájú òrùn yóò mú jù tọ̀ alábẹ́rẹ́ wò ẹ̀rí nǹkan báyìí sẹ́rí pọ́ mọ́ ọkọ ni àwọn bàbá ajá ń bọ̀ báyìí pé akula ilaha illallah akula ilaha àwọn onílù dà. akula ilaha illallah akula ilaha illallah sirru la ilaha illallah bihaqi la ilaha illallah bijahi la ilaha illallah bihawli la ilaha illallah Sheikh Ibrahim ẹ dákun àfa haku kọjọ́ mọ́ bá a lọ ẹ rí i pé ọ̀rọ̀ àwọn bàbá wa yìí èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n padà lè wá bí lẹ́nìí tí mo ti ń sọ pé mo fi pò tí màá fi ọmọ ìyá mi ọ̀rẹ́ mi sí àfáwà alábẹ́rẹ́ mo fà àfáwà bá lò àtàfáwà bàdà mo fi wọ́n síbẹ̀ èmi ò á mọ̀ pé àwọn nọ́mbà ń gbọ́n ní àfáwà ṣé ìwọ alábẹ́rẹ́ mo ní alábẹ́rẹ́ èwo alábẹ́rẹ́ òríjínà yìí náà ni tó ẹ̀rọ àpẹja jòkó kí n gbólóhùn kan tí mo fẹ́ sọ kí n lè sọ kí mi tó máa lọ ẹ̀rọ àpẹja jòkó anakumullah. ibi tí mo kíyàn dé ni àfáà wa Muhammadu Zulkifli gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wá kí wọn ẹ dákun ẹ wá kí wọn nítorí àndá Muhammad Allahu alayhi wa sallam. mo fẹ́ kẹ́ kí wọn tọrọ mọ ìyá mi ni wa idha absortani wa idha absortahu tó àfáà wa Zulkifli ọlọ́run bá sábà dúpẹ́ fún yín gbogbo àwọn àfáà wa tí ń bẹ lórí ìdó yìí ọlọ́run bá wa dúpẹ́ fún yín bẹ́yìn ṣe ń ṣe fún wa yìí ọlọ́run jẹ́ iná oore èèyàn tí ó ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín la ilaha illallah wọ́n ní wọ́n bí ni mọ́ ni sọ́wọ́ntì ní kí ẹjọ́ fẹ́ràn ara yín ná èèyàn kọ́ yẹn ń kéwú mí ní kọ́ fẹ́ràn yẹn kọ́ gba tèèyàn o a ti rí nínú ẹni téèyàn kọ́ ń kéwú tí yóò sì jó nǹkan ló tún héètì ẹni tó kọ́ ń kéwú irú ẹ pọ̀ ń ta èyí náà mọ̀ rírú ẹni nẹ́ẹ̀tì yóò máa bú gbá tí yóò máa bú àwo tí yóò rántí ẹni tó jáwọn àfa rẹ̀ mọ́ ọlọ́run tí ò ṣe tiyín bẹ́ẹ̀
abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin alága lọ́kùnrin ọlọ́run má ṣàbá dúpẹ́ fún yín Àmín. gbogbo jàmọ́ ọkùnrin lápapọ̀ ọlọ́run bá wa kí yín Àmín. baba Zola tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ ọlọ́run má ṣàbá dúpẹ́ fún yín o Àmín. ọlọ́run jẹ́ mi yín ó gùn fún wa Àmín. ọlọ́run nàbọ̀ Muhammad Sallallahu alayhi wa gbogbo sallam. ẹ̀yin ìyá wa lóbìnrin ọlọ́run tó ní ẹ̀san lọ́dọ̀ má ṣàbá san yín lẹ́san dáadáa Àmín. ọlá alukur'anul karim Àmín. ọlá wíbẹ̀ jẹ́ bí ọlọ́run Àmín. ọlá sátú ọlọ́run Àmín. ọlá síru ọlọ́run ọlá sífàtú ọlọ́run Àmín. ọba tó lẹ̀san tó dáa lọ́dọ̀ má ṣàbá wa san yín lẹ́san dáadáa bẹ̀rẹ̀ látòrí ìyá wa tí wọ́n bí àfa wa Zola ìyá wa tí wọ́n bí àfa wa lóbìnrin Zola ọlọ́run má ṣàbá dúpẹ́ fẹ́yìn méjì Àmín. ọlọ́lá ilaha illallah gbogbo ẹbí lápapọ̀ ọlọ́run má ṣàbá wa dúpẹ́ fún yín Àmín. èyí tó dáa jù tá ànábì náà fẹ́ òun lèyí tẹ̀ ń ṣe yìí lọ́lọ́run fi sọ fún ànábì pé wa anziri ashiratakal aqrabina tó bá fẹ́ gbé wàásí pé ó ṣe wàásí fún yàn ó fẹ́ sọ̀rọ̀ lọ́hùn fún yàn kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ẹbí rẹ ná gbogbo àwọn ẹbí àfa wa Zola tẹ wá dó tì wọ́n bẹ̀rẹ̀ látòrí gbogbo ẹ̀yin àǹtí wa ẹ̀yin ìyá wa ọlọ́run má ṣàbá dó tì ẹ̀yin náà gbogbo ntọ́lọ́ yọ̀ǹda fẹ́yìn náà léso ọlọ́run má ṣà jẹ́ rí dùnú lára wọn Àmín. ọlọ́lá ilaha illallah Àmín. àtẹ̀gbọ́n àtàbúrò ọlọ́run má ṣàbá dúpẹ́ fún yín o ọlọ́lá ilaha illallah ìyá wa tó dìde yìí mo rántí pé inú èèyàn tí mo bá ń bì yìí ni bó ṣe yá mi débì yìí tó mo bá ìyá yìí mo bá ń bì yìí ni lẹ́yìn ìyá wa yẹn ìrò pẹ́lòmíì tún bẹ tó síwájú mi déjòkó yìí mọ́ ọlọ́run wọlé anábọ̀ Muhammad ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Àmín. gbogbo ẹni tá a rántí dárúkọ àtẹni tá a rántí dárúkọ àfáwà tọ́ka alukurani kínní alukurani kejì alukurani kẹta wá dórí àfáwà tó ṣe tarhib so dórí àfáwà tó ṣe madih ọlọ́run wọlé anábì mọ́sàbá dúpẹ́ fún yín Àmín. àfáwà Zulkifli ti ń darí ìjòkó bá a dúpẹ́ fún yín gbogbo ẹ̀yin tẹ̀ ń ya fọ́tò mọ́sàbá dúpẹ́ fún yín ọlọ́lá ilaha illallah jàmá ọkùnrin àtòbìnrin salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. ẹ dákun jàmá ẹ yọ̀ǹda mi tí n bá ti wí gbólóhùn kan sí méjì tán. ìdí ni pé àwọn bàbá wa wọ́n ti lọ Ìlọrin láti bí ọ̀sẹ̀ méjì mi ò sì tẹ̀lé wọn lọ pẹ̀lú ìdí kan sí kejì. wọ́n ti wá ń bọ̀ láti Ìlọrin kọ́dà wọ́n ti dé Mòwe láti bí wákàtí kan sí méjì. bọ̀ torí pé àdéhùn ìjókòó yìí ti wà òun ló jẹ́ kí n wá síbí ní òjé ń lọ pàdé wọn ní Mòwe bí wọ́n bá ti wá ń lọ sí Èkó èyí tí ó dáa jù ní kí n lọ pàdé wọn tí n bá fẹ́ gba fáìnì wọ́n ti sọ fún mi pé wọ́n ń lọ mọ́ ni àkọ́dà bọ́ jẹ́ fatia àbí kí n kọ́kọ́ ṣe é ná kó tó di pé màá máa lọ ọlọ́run kọ́ wọlé ànábọ̀ Muhammad kọ́ mọ́ sàfi gbogbo àṣekò ń gẹ̀ dáadáa ọlọ́lá ilaha illallah a'udhu billahi minash shaitanir rajimi bisimilahi rahman rahimi ìyàwó kan bẹ́ẹ̀ bí ó yẹ kí n kí tora níyàn mi fẹ́ pè é kí n gba ọ̀dọ̀ ẹ̀ kí n tó débí ìyàwó náà ń jẹ́ ọmọ àwọn àlífà wa nílògbò ẹni tó fẹ́ àdúgbò ń bí yìí ní ń gbé mo ti rí ń bí ó ti wá kí mi mo wá dà níyàn pé màá pè é láàárọ̀ yìí pé yín kọ́kọ́ yà lọ́dọ̀ rẹ̀ kí n tó mọ̀ bọ̀ ń bí àmọ́ ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ èyí tọ́já sí pé ní ọjẹ́ kábàárù mùsínùn òun ni ọfà tí òjé ń lè pè é mọ́ kọ́dà nù mí dùn mo ti kọ́kọ́ fẹ́ pè látàná tí n bá pè lánàá yẹn tí n lè yabẹ̀ mọ́ láàárọ̀ yìí yóò wá dùn mí ju bí n ṣe pè é lọ. torí pé ní àáfàá wa kan ń bẹ a ṣe bisimilayi kúlú ọ̀la òkè tó wí gbólóhùn kan ọ wà nù tí òjé ń fi láwà ní kọrùn. àáfàá wa náà ṣaláìsí láàárọ̀ yìí ẹni tí gbogbo wa náà mọ̀ ni ẹni tọ́rẹ́ mi tó jókòó yìí náà mọ̀ ni àáfàá wa Abdul-Latif Babangana èèyàn dáadáa ni tí gbogbo èèyàn sì fẹ́ràn wọn bọ̀ ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́ àti Ìlọrin náà ti kọ́kọ́ pè mí àwọn ará Èkó ìgbọ̀n ò tí ì sọ fún mi pé wọ́n ṣaláìsí tára àwọn ará Ìlọrin ti pè mí pé bọ́lá láti mọ̀ ti ṣaláìsí àwọn alájí wa kan tó pè mí pé sóò ti lọ bẹ̀ ẹ hàn pé àwọn aráàlú òkè àwọn òkè bóyá Èkó yẹn bí kẹ̀kẹ́ kó ń bí bọ́ síbẹ̀ yẹn ni adádi wa tún wá ń pè mí pé sóò ti lọ bẹ̀ mo ní mo ti ń lọ sà mo ti wà lójú ọ̀nà ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ ọmọ àdúgbò kan náà ni wá a lè sọ pé ọmọ ilé kan náà jọ ni wá àfàwà Abdul-Latif Babangana ọ̀pọ̀lọpọ̀ yín nìsí onímọ̀ ìpá Abdul-Latif wọ́n jẹ́ Babangana tẹ àmẹ́bí ẹbí tiwa ni wọ́n yẹn mọ̀jì ṣubú ọlọ́run wọ́n ṣaláìsí mọ́júmọ́ yìí òun lọ́fà àmúbìnrin ẹ̀yìn ní lo láwà nílé nìyí òun ni òjì ń lò tí n tiẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ mi náà ní lo láwà ní bisimilahi kúlọ̀ Allah fún Babangana. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad.
أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. èyí tí ó jẹ́ ṣókí nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba tá a fẹ́ bára wa sọ òun ni wípé ní gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe láyé òde ní tó bá ti rí kóòdì fún nínú alukurahani ó rí nǹkan tó fi kóòdì rẹ̀ tó fi kóòtì rẹ̀ nínú alukurahanu èyí tó kù ni pé gbé nǹkan yẹn jù sẹ́gbẹ̀ẹ́ kan mọ̀wulẹ̀ lọ́ndàmú ara rẹ̀ lé lórí mọ́ toráyé lónìí ó ti di ayé àtúbùrí ànàkùn ẹ máa túbùrí ànàkùn àtúbùrí ànàkùn كنتم صادقين. ẹ máa wá kùránì kí lórí pẹ̀fẹ́ kí àtúbùrí ànàkùn ẹ̀ ń jẹun àlùkùránì èyí tá a bá ti wá kẹ́ gbọ́ kẹ́ ha sórí tá a bá ti mú wá ẹ̀ ní rí mú wá kì í sì ṣe ń tọ́ da ẹ máa ha kò jẹ farabalẹ̀ ẹ máa ha kùránì kìíní ẹ máa ha kí kì í ṣe pé kẹ̀kẹ́ máa ha yìí tẹ́nìkan bá ti kà kẹ́ máa wá jẹun rẹ̀ kí nìkan. قالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى. àfa Abdulrasaq yóò máa gùn bẹ́ẹ̀ yẹn sá sọ pé àtúbùrẹ́ ànàkùn كنتم صادقين. ayé tá a lo ayédélé nì ó ti di ayé pé bọ́ bá fẹ́ sọ nǹkan kan wọn ni ó mú ẹ́fídẹ́ǹsì rẹ̀ wá mú di ọ̀rọ̀ wá fún ntọ́ fẹ́ wí tó bá ti rí ìdí ọ̀rọ̀ mú wá wọ́n gbà pọ̀rọ̀ ló ń sọ kọ́lá bó tún rí mú wá gan ẹlòmíì ó tún challenge ẹ̀ pé kò tún rí bẹ́ẹ̀ ó tún gbé gbàbòmí ẹ̀ mọ̀ wá jọ fà á èyí ń sì sàn ju kọ́ má rí nǹkan kan mú wá nídìí ìdí tí mo fi mú ọ̀rọ̀ ẹ̀ wá ni pé mòlúdì nínú oṣù tá a wà yìí Rọ̀bíùl Awwali ni wọ́n bí ànábì kéèyàn wá ṣe mọ́lúdì nígbà yẹn àwọn kan faramọ́ nínú oṣù Rọ̀bíùl Awwali àwọn kan ní tó bá ti kú oní Rọ̀bíùl Awwali má ṣe mọ́lúdì mọ́ àwọn kan ò faramọ́ rárá pé ká má ṣe àwọn kan ní ọ̀dà ẹ̀ ṣe àmọ́ kó jóṣù tí wọ́n bí tábà wosù tá a wà yìí ọ̀dà pé Jùmọ̀dà Thaniya òun la wà yìí Rọ̀bíùl Awwali Rọ̀bíù Thani Jùmọ̀dàtul Ula Jùmọ̀dàtu Thaniya okùn kínlókùn yẹn okùn Rajabu oṣù àwọn àgbàlagbà tá à ń pè ní Rajabu ìgbàwé àwọn arúgbó òun la fẹ́ wọ̀ ní èní sọ́la lọ́dọ̀ àwọn kan èní ni àmì èyí tó pọ̀jù tó ṣọ́ọ̀jù òun ní jọjọ́ ọ̀la tí ń jọjọ́ Rajabu àwọn fẹ́ ṣe mọ̀lúdì ànábùwà Muhammad nínú Jùmọ̀dà Thaniya àbí ká pé nínú Rajabu òun la fẹ́ ṣe yìí ǹjọ́ lọ bẹ́ẹ̀ ǹjọ́ bá a mú bẹ́ẹ̀ ǹjọ́ ṣeéṣe bẹ́ẹ̀ àrí lọ́dọ̀ ànábùwà Muhammad ipe ní ànábùwà Muhammad òun ni masaluli àlá táwọn mú àwòkọ́ṣe rere látara ànábì ànábì lójó yé wa látara ọ̀rọ̀ táwọn ànábì Ọlọ́run sọ àwọn ẹ̀bẹ̀ táwọn ànábì Ọlọ́run bẹ̀ látara àwọn ọ̀rọ̀ wọn yìí láti lè rí àwọn ìdí ọ̀rọ̀ láti fi múlẹ̀ lọ́dọ̀ tiwọn lẹ́yìn ìgbà tá a ti ṣàwùsù ànábì wa Ibrahima òun lákọ̀ọ́kọ́ rírú ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó bí Ọlọ́run yìí pé ní ìwọ Ọlọ́run ṣàánú mi má jà yóò gbàgbé mi tí n bá lọ tán torí pé mo mọ̀ pé àwọn nǹkan kan ń bọ̀ lẹ́yìn mi táwọn náà tún jẹ́ nǹkan ńláńlá bóun ò ṣe ní gbàgbé mi. ànábì Ibrahima wa bí Ọlọ́run ọba pé wọ́n jí lisana sidikin fili akiri. fílì ni kì í ṣe lílí wàjálí lisana sidikin fili akiri. àmọ̀jẹ́mújámù fún yín bẹ́ẹ̀ bá ti ń ṣe mistake Kùránì wọn èéfi búyàn kọ́là nínú haram maka kọ́ ọmọ ké lọ́wọ́ kò síran ibi tẹ́ ti máa fi kéèyàn ṣe Kùránì ké tẹ́ ti máa fi búyàn wọn lọ́lọ́ lè múra bó o ṣe ni máa sí ké bó o ṣe ni máa gbé aráàfin kan sí aráàfin mi. Ànábì Ibrahim bẹ lọ́hùn ó ní wọ lọ́hùn ṣàánú mi bí n bá kú láyé tán àti kí n tó kú láyé jẹ́ ayé ọmọ rántí ọ̀rọ̀ mi kí wọ́n máa fọ̀rọ̀ mi ṣàkàwé kí wọ́n sì máa rántí mi. èyí ń ló ṣẹlẹ̀ lọ́lọ́run fi wá ní ọ̀dà ìwọ Ibrahima tí wọ́n bá fẹ́ káyé ọmọ rántí rẹ wọ́n máa polongo rẹ wọ́n máa kí ọ tó bá yẹ pé ń tọ́ ń fẹ́ nu ọ̀dà ń ṣe fún ọ bẹ́ẹ̀
ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní ka ìtàn nínú alukurahani torí pé ní aya tí ń bẹ nínú alukurahani ó jẹ́ 6,666 àmọ́ kí ọjọ́ má bàa lọ ọlọ́run mú ẹgbẹ̀rún kan níbẹ̀ ó ní ó jẹ́ amúrún alifun minha wa'adun wa alifun minha amrun alifun minha amrun alifun minha nahayun wa alifun minha wa'adun wa wa'idun ọ̀sà kà lọ bẹ́ẹ̀. ibi afẹ́ lò ní pé ìgbà tí ọlọ́run ọba tó wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn tí wọ́n ṣe ọlọ́run wá ní ẹ̀yìn èèyàn wàdìkúrí filikitabi Ibrahim. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إنه كان صديقا نبيا. ìgbà tọ́lọ̀ fẹ́ gba àdúrà tá nàbí Ibrahim ṣe ipe ij'alni lisana sidqin fil akhirin kọ́lá bí n bá ti kú láyé tán jáwọn èèyàn máa rántí mi ọlọ́run jáwọn èèyàn máa rántí mi ọlọ́run wá ní wàbíkúrí wà واذكر nẹ́bí في الكتاب إبراهيم ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run ọba ọ̀rọ̀ tá ànábì wa Ibrahim tọrọ yìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run إنه ọlọ́run tó ṣe fẹ́ni tí Isa ànábì ọlọ́run ọba òun ni ìyá Mariam nígbà tó fẹ́ bẹ́ẹ̀rì ọ̀rọ̀ yìí gan ọ̀dọ̀ rẹ̀ ló ti kọ́kọ́ gbé ó ní واذكر wàbíkúrí في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا ìyá wa Mariam obìnrin ni àwọn kálá ànábì ọlọ́run ni bọ̀tí ẹnu gbogbo àwọn àfáà kò lórí pé kì í sa ànábì ọlọ́run ọba àmẹ́yàn rẹ ni obìnrin rẹ ni obìnrin dáadáa ni ọlọ́run wá sọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́rọ̀ ní ma arsalna min rasulin illa rijalan nuhi ilayhim ọlọ́run lémi ọlọ́run ò ní ra àwọn òjíṣẹ́ kan ṣẹ́ àbí kọ́dà yìí ní ṣe wọ́n yìí ní ṣe ànábì obìnrin àbí kọ́ ẹ pọ́kùnrin ni màá ṣe torí pé ànábì ẹ̀ńtẹ́ ń jẹ́ ànábì náà ni ẹni tí wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìyàtọ̀ ànábì àtòjíṣẹ́ nu òjíṣẹ́ ànábì ẹni tí wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yóò sì máa pa á mọ́ lọ́dọ̀ ara rẹ̀ ànábì nu òjíṣẹ́ lẹni tá a fọ̀rọ̀ ránṣẹ́ sí àtún apá aláṣẹ yìí pé ní tàbí ránṣẹ́ sí ọ yẹn ìwọ náà máa wí fáwọn èèyàn yàtọ̀ tí ń bẹ láàrin nàbíyú àti rọ̀ṣúlù nù ọlọ́run wá ní wàsíkúrí. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا ọlọ́run ní ẹ bá rántí kí ni wọ́n ń pè ní kéèyàn rántí ìtumọ̀ kéèyàn rántí nǹkan òun náà ní irú nta kójọ tá à ń ṣe lẹ́nu yìí kéèyàn rántí yàn òun náà ní ká kójọ kálá fẹ́ ṣe birthday fún ká kójọ kálá fẹ́ tọrọ àdúrà fún a lè ṣe fẹ́ni tí ń bẹ láyé a lè ṣe fẹ́ni tó ti lọ ọlọ́run ní ẹ rántí nọ́ọ̀rọ̀ ìyá wa مريم ìsìntabasa tí mi ní àlìyá màkàna شرقيا ọlọ́run fẹ́ sọ̀rọ̀ bí ànábì wa Ìsá bó ti wá látara rẹ̀ ni ọ̀rọ̀ yẹn pọ̀ ìtàn yẹn gùn ká má pẹ́ lórí ẹ̀ ọlọ́run wá tún ní ẹ má dákẹ́ lórí ẹ̀ àwọn tẹ̀ tún lè máa rántí tẹ́ ẹ pé bẹ́ẹ̀ bá ti ń rántí wọn yóò máa bí oore fún yín yóò máa bí àánú fún yín yóò sì máa bí kẹ́ fún yín òun là ànábì wa Ibrahim. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم ọlọ́ni bẹ́ẹ̀ bá kó ń bẹ́ ẹ rántí ànábì wa Ibrahim ẹ lè máa tọrọ àdúrà fún ẹ lè máa ka ìtàn rẹ̀ ẹ lè máa ka ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ni kí ló dé tàbí máa kọ̀rọ̀ rẹ̀ o innahu kana siddiqan nabiyya. ọlọ́ni ànábì wa Ibrahim olódodo èèyàn ni innahu kana siddiqan olódodo pátápátá la ànábì Ibrahim ìgbà wa jọlódodo àwọn ọlọ́run wá ṣe ní kíni àwa ṣe ní nàbí yan asílà nàbí òun wá ń jẹ́ nàbí yun mursalun ànábì ta tún ránṣẹ́ nso
واذكر في الكتاب موسى. ọ̀rọ̀ ni ẹ tún rántí nínú àwọn èèyàn rẹ̀ tẹ̀lé kọ̀rọ̀ wọn tẹ̀lé kàtà wọn tẹ̀lé kíyèsí wọn tẹ̀rí ẹ̀kọ́ rere lọ́dọ̀ wọn ẹ rántí ànábì wa Musa. إنه كان مخلصا وكان رسولا نبيا. ọlọ́ni ànábì Musa yẹn innahu kana mukhlasan ẹni tó ṣe mímọ́ yẹnyẹn la ànábì wa Musa. ẹ rí i pé ńgbà tọ́lọ̀ wá fẹ́ wí tiẹ̀ ọlọ́run tún wá da méjì pọ̀ ọlọ́run a máa sọ̀rọ̀ a máa bá ọlọ́gbọ́n èèyàn sọ̀rọ̀ yìí sì máa ń sọ̀rọ̀ yóò máa bá ẹni tó jó múgọ̀ sọ̀rọ̀ inú kéèyàn máa sọ̀rọ̀ kó máa bọ́ ọlọ́gbọ́n sọ̀rọ̀ òun ni ti ànábì wa Ibrahim tó sọ síwájú innahu kana siddiqan nabiyya olódodo ni ànábì ọlọ́run ni ẹni tó bá jọ ọlọ́gbọ́n tó ti kéwu yé débẹ̀ ó ti mọ̀ pé bó ṣe pé là ànábì ọlọ́run yẹn ànábì wa Ibrahim ńkọ́ òjíṣẹ́ ọlọ́run náà ni àmọ́ torí ẹlòmíì tí ò ní yé ńgbà tó dórí ti Musa ó ní innahu kana mukhlasan wa kana rasulan nabiyya. ọlọ́ni Musa tẹ̀rí yẹn olùsẹ́mímọ́ fẹ́mi ọlọ́run ọba ni Musa torí pé wá sẹ́mímọ́ fẹ́mi ọlọ́run ọba mo wá ṣe ní òjíṣẹ́ mo dẹ̀ ṣe lánàbì irú ọ̀rọ̀ tó jọmọ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ nígbà tí ń sọ̀rọ̀ Mákà táwọn afáwa yìí máa ń kó wa lọ à ń ṣe wà lábẹ́rẹ́ àwọn là ń bá lọ. ìgbà tó lọ ń sọ̀rọ̀ hajj ọlọ́run ní ìwọ tó bá jẹ pé dhalika liman lam yakun ahluhu adiril masjidil harami ọlọ́run ní ẹ gba àwẹ̀ mẹ́ta nígbà tẹ́ bá ń bẹ ní Mákà tẹ́ bá wá délé ẹ gba méje ọlọ́run ní tilka asharatun kamilatun wọ́n tún wò mí náà ni. tilka asharatun kamila. ẹ jẹ̀bi tẹ gẹ́tì ẹ̀. àṣẹ ìtọ́lá ń wí ń bẹ̀ yẹn òun ni wípé ní kéèyàn gbààwẹ̀ mẹ́ta ní hajj ìwọ tó bá lọ hajj tó lówó ẹran hadiya ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ yẹn nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀ gẹ́gẹ́ ni pé ọlọ́run ní kí ẹni tí yìí bá ṣe ẹni tí ń gbé Mákà tí ìsọmọ ìlú Mákà tó bá lọ Mákà tó lágbára láti rẹran hadaya ọlọ́run ní gbààwẹ̀ mẹ́ta lọ́hùn tó bá wá dé ìlú tó ti wá gba méje tó bá débẹ̀ ọlọ́run wá tún fúnra ara rẹ̀ ṣe arithmetic kọ́hún mathematics ọlọ́run wá ní tílíkà asharatun kamila ìyẹn ni pé tá a bá fi méje kún mẹ́ta yóò máa jẹ́ mélòó yóò máa jẹ́ mẹ́wàá ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wa pé mẹ́wàá ni ó jẹ́ sẹ́yìn pé ó tún bó pònú sọ̀rọ̀ nu ìwọ tẹ́ ẹ bá sọ pònú gbà tó ti wọ́ pé ẹgbà mẹ́ta lọ́hùn ẹgbà méje ńlẹ̀ yóò ti mọ̀ pé mẹ́wàá ni ó jẹ́ àmọ́ ọlọ́run mọ̀ pé kì í ṣe gbogbo yín náà lẹ́ ní làákàyè ọlọ́run wá là mọ́lẹ̀ pé tílíkà asharatun kamila. ọlọ́run ní yóò máa jẹ́ mẹ́wàá tẹ́ ẹ máa gbà o ìwọ tó bá jókòó nù o mẹ́ta àti méje o tẹ́ bá fi kúnra wọn yóò jẹ́ kíni o yóò jẹ́ mẹ́wàá wọ́n yà tílíkà aṣara ní tílíkà aṣara kọ́ tílíkà ìṣirú náà ni. واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا. ọlọ́ni ẹrẹ́ tí ànábì Musa torí pé ànábì Musa olùṣèmímọ́ fẹ́mi ọlọ́run ọba ni ànábì Musa ọdẹ jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọjà ànábì ọlọ́run ọba ọ̀ya. واذكر في الكتاب ó fọ̀rọ̀ kan síbẹ̀ yẹn ó fọ̀rọ̀ kan sábẹ́ ti Musa yẹn. وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا. àṣẹ́bẹ̀ yẹn bá jẹ́ni tí ń ṣe mímọ́ fọlọ́run ọba tọ́lọ́ ń bá sa ọ lẹ́sà tán ó tún lè yọ nǹkan míì nínú ẹbí rẹ̀. ọlọ́run ní nítorí pé Musa jẹ́ olùṣèmímọ́ fẹ́mi ọlọ́run ó sì jójú iṣẹ́ ọjà nẹ́bì ó wá ka nǹkan míì ó ní mo wá tún ṣe dáadáa fún mo tún ta nẹ́bì Musa mo tún ta lọ́rẹ̀ látara àwà tí ń hù yìí mo tún wá ṣe kí ni wà hábùnà làwọn من رحمتنا akáwọ́ هارون نبيا. alibarika ti Musa ni mo wò ni mo fi ṣe ọmọ ìyá rẹ̀ Haruna mo fi ṣe lójúṣe ọlọ́run ọba. واذكر في الكتاب إسماعيل واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. ọlọ́run ni ẹ tún máa rántí nínú ọ̀rọ̀ ànábì wa Ismailu
anabi wa Ismailu yìí kí ni ti nǹkan tiẹ̀ tó ṣe. innahu kana sadiqal wa'di. wọ́n lé anabi Ismailu yẹn ẹni tí máa ń sòdodo ni. gbogbo ntọ́lọ́hún kà kalẹ̀ yìí lọ́fẹ́ káà náà kíyèsí o. ìwọ tí wọ́n náà bá fẹ́ kí wọ́n máa rántí rẹ̀ sí dáadáa lẹ́yìn ìgbà tó bá ń bẹ láyé àbí gbà tó ń bẹ àtìgbà tó bá sí mọ́ àwọn nǹkan yìí ni kó lọ kíyèsí. innahu àṣẹ gbogbo ẹni tá a bá ṣe mọ́lúdì rẹ̀ àbọ̀ fẹ́ ṣe birthday fún àbọ̀ fẹ́ ṣe remembrance fún lẹ́yìn ìgbà tó ti kú ó gbọ́dọ̀ ní nǹkan kan nínú àwọn nǹkan tí Ọlọ́run kà yìí tó bá ti ní nǹkan kan nínú gbogbo ẹ̀ téèyàn bá ṣe fún ọjà sà àmọ́ tí ó bá ní ìbọn bá ń ṣe fún ọkàn waste time ni Ànábì wa Ismailu innahu kana sadiqal wa'di olùsàdéhùn pé àdéhùn l'Ànábì Ismail ìyẹn ló kéré jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́dẹ̀ lómi tó jẹ́ ànábì tó jẹ́ àfa láyé òde òní yìí bí yẹn bá ń wo eré òpùrọ́ méje bọ́ bá ti rí tiẹ̀ nìkan ó ti tó níbi àgbákò ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tó péré ẹ̀ láàfà tó mọ̀rọ̀ Ọlọ́run fa àfa tó yí bà. innahu kana sadiqal wa'di wa kana rasula nabiyya. Ọlọ́run ní nǹkan ti torí ẹ̀ ṣe ànábì wa Ismailu la ànábì Ọlọ́run ọba nìyí ó ọ̀ya. wa kana ya'muru ahlahu bis-salati waz-zakati wa kana 'inda rabbihi mardiya. wa kana ya'muru ahlahu bis-salati waz-zakati wa kana 'inda rabbihi mardiya. La ilaha illallah bẹ́ẹ̀ bá kó alukur'ani yé tọ́ ọmọ túmọ̀ ń ta alukur'ani wí wàláyé tó o bá ń ké yóò sì máa pọ́ ní omi nínú ẹ̀mí. Suratu Mariamu yìí nínú àwọn suwaru tí mo fẹ́ràn lọ́wọ́ gbogbo sura ní alukur'ani mo fẹ́ràn o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà tí n máa ń tìláwà Suratu Mariam àbí n máa ń tìláwà Suratu Yusuf ó kéré nùgbà tí n máa dá tìláwà rẹ̀ tí ì ní sunkún. Mariam ẹ̀gbọ́n tí ń wí ni wọ́n lọ Ànábì wa Ismailu. وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا. wọ́n Ànábì wa Ismailu ó jẹ́ ẹni tí máa ń pa àwọn ará ilé rẹ̀ a máa pa wọ́n láṣẹ pé ẹ máa kírun a máa pa àwọn ará ilé rẹ̀ a máa pa wọ́n láṣẹ pé ẹ máa yọ sàká bí àfàwà sólà ṣe ṣe yìí tó fẹ́ kí gbogbo àwọn ẹbí òun ṣoríire èyí tí àfàwà sólà pé gbogbo ẹ̀yin àǹtí rẹ̀ gbogbo ẹ̀yin ẹbí ẹ̀ gbogbo ẹ̀yin bírọ́dà rẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ tó pè yín wá pé kẹ́ ẹ wá ṣe lẹ́nì oríire ló pè yín fún. Ọlọ́run ní nítorí pé Ànábì wa Ismailu ń ṣe báyìí wa kana inda rabbihi mardiya. Ọlọ́run ní mo ti torí bẹ́ẹ̀ èmi Ọlọ́run mo sì yọ́nú sí Ànábì wa Ismail. kéèyàn gba àwọ́ọ̀dù látọ̀dọ̀ Ọlọ́run pé òun yọ́nú síyàn látàyè yìí kọ́lọ́run fi ìròyìn pé mo yọ́nú sí kó fi ìròyìn yàn ó ti tàn. Ọ̀ya. Wadhkur fil kitabi Idrisa. Ọlọ́run ni ẹ tún bá rántí inú ọ̀rọ̀ Ànábì wa Idrisu. Innahu kana siddiqan nabiyya. Wa rafa'nahu makanan aliyya. Mo tún ṣe bẹ́ẹ̀ nu agbára èmi Ọlọ́run ọba ni. Udhkur fil kitabi Idrisa ẹ bá rántí inú ọ̀rọ̀ Ànábì wa Idrisu. Innahu kana siddiqan nabiyya. Ànábì wa Idrisu yìí Ànábì Ọlọ́run ni olódodo èèyàn ni mo wá ṣe là Ànábì. Wa rafa'nahu makanan aliyya. Ọlọ́run ni mo wá ti torí bẹ́ẹ̀ rafa'nahu mo wá gbé Ànábì wa Idrisu mo gbé ga. Nígbà tí ń gbé ga makanan aliyya àyè tó ga tí ọ̀fẹ́ sí ń tó ga tó mọ́ òun ni mo gbé sí. Mo lọ sọ́dọ̀ àwọn àfáà wa kan ẹ̀gbọ́n wa kan níbi ìjẹta wọ́n bá dọ́dọ̀ wọn àfáà kan mẹ́mẹ́ inú àfáà àtàjọ jòkó àdúrà wọ́n bá ní àfáà sánmọ̀ mo ní àfáà sánmọ̀ bò ó ṣé sánmọ̀ làwọn ń gbé ní orí ilẹ̀ wọn wà yínú mọ́sálásí lájọ jòkó yìí àwọn ní rárá o pé sánmọ̀ ni wọ́n ń jẹ́ o àfáà sánmọ̀
mo á tún súnmọ́ ẹnìkan náà àwọn brọ́dà àtàwọn ẹ dákun sánmọ̀ òye mi bó lè yóò ṣe máa já àfa sánmọ̀ wọ́n ní Ìdírísù lórúkọ rẹ̀ ń jẹ́ lọ́fà wàsíkúrí fílíkì tàbí Ìdírísà. ìnáwó kánà sí dìbọn nàbíyá. Táíbù ọmọ ara rẹ̀ lè mọ̀. wàràfànà umakana aliya. Bàbá Mọ̀lánà Sheikh Sulemana láwájọ́ yé wa nínú hakíkà ipe ọ̀tọ̀ ni rọ̀fà ọ̀tọ̀ ni makana ọ̀tọ̀ ni àlíyá. Ọlọ́run agbẹ́lómi nga gbígbé ga tó gbé ga kọ̀kọ́jánu ẹbí wọn ìsánú kọ̀bàlí lásán lọ́jẹ́ kì í ṣe ìsánú bàládì dépò yóò wá jẹ́ ìsánú ní alami kì í ṣe international èèyàn kọ́lá kì í ṣe national èèyàn local lásán ni rọ̀fà lásán nu makana àyè tọ́lọ̀ ń fẹ́ lómi sí kì í ṣàyè ńláńlá àyè tó kéré ni irú àyè tọ́lọ̀ ń fa àwọn àfáwà alábẹ́rẹ́ sí àyè ńláńlá ni tó fẹ̀jú tó kẹnu dáadáa Ìmámù Jamiu làwọn yọ̀dà fún international tó wà ní wọn jómi jòkè tún ni wọn àwọn tí Ọlọ́run bá wí tó fi ń pa àwọn ọmọ Bani Ádámà lẹ́nu pé wàlá kọ́dí karramna Bani Ádámà wà amalinahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. nígbà rí yìí kaba àwọn yẹ ká fún yín ní gírèdì ká fún yín ní sàdánkátà torí bẹ́ẹ̀ wá ṣe mistake àwọ̀ ní fi bùn yín nígbà wá gẹ́ẹ̀tì ẹ̀ báwọn àfi ká wí pé tó ẹ mọ̀ kú sẹ́ àwọn tí wọ́n ń bá wí ni pé amalinahum fil barri wal bahri àwọn tí wọ́n jẹ́ jọmijòkè nínú àwọn ọmọ anabi Ádámà tọ́lọ̀ fi upgrade àwa ọmọ anabi Ádámà tí fi ń ròyìn wa pé nǹkan mọ̀ ni wọ́n fa ẹ̀yin màláíkà tẹ́ ń rò pé àwọn ọmọ èèyàn jámọ̀ nǹkan kan àgbá kan ni wọ́n fa inú àwọn àgbá kan tọ́lọ̀ wíhun òun ni hamalnahum fil barri wal bahri ẹ má jẹ́ àyà bẹ̀ yẹn ọ̀rọ̀ Ìdírísù yẹn mo fẹ́ fi round up ipe wàrọ̀ fana umakana ní àlíyá. ọlọ́run la gbé Ìdírísù yìí ga wọ́n wá fẹ́ kọjá àti gbogbo èèyàn láyé tó ga kọ́dà àwọn àfáà kan nínú àdìsí nulẹ̀ wọ́n là nẹ́bí Ìdírísù ìjọ tóun ti gbé tọ́lọ́run ti gbé lọ sí inú sánmà tó ti wá lọ sí ọlọ́run fi gbogbo ilé iná ọlọ́run fi hàn án owó dára pé ókè ọ̀rẹ́ lòun pẹ̀lú màláíkà tí máa ń pààyàn ó wá sọ fún màláíkà tí máa wá ń pààyàn tí yẹn bá ti fẹ́ wá sáyé wá pààyàn yóò yà lọ́dọ̀ rẹ̀ yóò kí yóò bá ṣe fàájì yóò lọ ó wá sọ pé ọ̀gbẹ́ni ìwọ mọ ibi tí ń gbé jẹ́ kémi náà mọ ibi tí wọ́n náà ń gbé tí ẹ̀ mú èmi náà lọ kí n lọ mọ̀dọ̀ rẹ̀ ńjọ́ kan ṣe mọ̀ pé ọmọ èèyàn wàkánà lè sánú akíntara ṣe jàdàlá. ọlọ́run ló wí bẹ́ẹ̀ o ọlọ́run ní ọmọ èèyàn èèyàn lọ gbọ́n jù ní gbogbo ẹ̀dá tí mo dá ọlọ́run gan náà wọ́n hàn lè mọ̀ kò sírú bọ́lọ́run bá gbọ́rọ̀ gbà báyìí wọ́n tún gbé gbà báyìí bọ́lọ́run bá gbé gbà báyìí wọ́n tún yọ sí ọlọ́run wá wò pé bó lẹ́yìn èèyàn ṣe wá rí báyìí wàkánà lè ìfánú akíntara ṣe jàdàlá àgbákòmọ̀ làwọn ọmọ èèyàn wọ́n máa jẹ́ láyé. Ànábì Ìdírísù wá sọ fún màláíkà pé wọ́n bá ti lọ ọ̀dọ̀ ọlọ́run bá ń béèrè yọ̀ǹda èmi náà fẹ́ mọ ibi tó ń gbé kí n gé ọ̀rọ̀ yẹn kúrú ọba sọ fọlọ́run ọlọ́run ní mu wá bọ́ba tí ń bọ̀ ńjọ kan mu bọ̀ á Ìdírísù bá ọgbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba mú màláíkà bá dé onítò mo ti gba yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run ní mu wá lónìí ó ló ti yá kí lóun tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfa bó ṣe tẹ̀lé lọ́nu ọlọ́run màláíkà kú gbẹ̀mí ẹ̀ ó dọ́ àlìkíyàmọ̀ tán ó jí padà onítò gbogbo ibi tẹ́yìn náà gbé bí ibibẹ̀ àmì ọ̀sáàdì gbogbo àwọn ibi tí igi wà lọ́dọ̀ tiwa ibi tómi wà ibi tílẹ̀ wà ibi táwọn ẹranko wà ọba mú Ìdírísù káàkiri gbogbo olè náà ó rí ti gbogbo ẹ̀ ń ṣe yìí bí irú àgbá kò bò ní báyìí ọlọ́lọ́ ń sọ mi bí eléyìí nígbà tó yá ó mú un débi àlìjánná àwọn àfáà kan ní àlìjánná alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ mú un lọ ó ní Jannatul Firdausi àlìjánná tó ga jù Ànábì náà sọ bẹ́ẹ̀ pé Jannatul Firdausi ló ga jù Ìdírísù bá débẹ̀ ó ní bo ló tún kú àwọn àlìjánná tó tún pọ̀ ó ní ọmọ ń tọ́sẹ̀lẹ̀ máa lọ jẹ́ nsìmí bí ìdí ẹ̀ náà tọ́ba yá kọ́ padà wá móhùn ọ̀dàkà ní bá ṣe sọ́kọ̀ yìí ó ní àní ọmọ lọ bá wá ṣe díẹ̀ kọ́ padà wá ńgbọ́ lọ tó ṣe díẹ̀ tó padà dé àfà Ìdírísù lóhùn ọ̀lọ́mọ o ọ̀lọ́bọ máa ò ní sórí ibi tẹ́mi wà yìí
inna ahuna qaidun. ibi táwọn ọmọ gbé ni ibi tá tẹ́kù sí ni òun ọlọ́mọ o kò sí bí wọn ò ti sọ o Ìdírísù lóhun ọlọ́mọ màláíkà Jìbìrìlù bá lọ bá Ọlọ́run àmàláíkà tí ń gbẹ̀mí bá lọ bọ́ Ọlọ́run pé ọgbẹ́ni tí ẹ ní kí n mú wá tí mo mú wá ọmọ lóhun ọlọ́mọ Ọlọ́run níbi ọba lọ́mọ filẹ̀ àmọ́ kò ní wọ àlìjẹ́nnà ẹ̀ síwájú anabiwa Muhammad lọ́lọ́run fi sọ pé wàsíkúrí. filikitabi Idrisa innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya. àsopọ̀ ọ̀rọ̀ òní pé ní gbogbo àwọn anabi Ọlọ́run tọ́lọ́run wá pé àmọ̀ rántí lágbájá ẹ rántí Sumaila ẹ rántí Musa ẹ rántí anabiwa Ibrahima ẹ rántí ìyàwó Mariamu ẹ rántí Ìdírísù gbogbo wọn ti ń wí sẹ́nu oṣù tí wọ́n bí wọn lọ́lọ́ ní a máa rántí wọn kì í sẹ́nu oṣù tí wọ́n bí wọn lọ́lọ́ ní ká máa rántí gbogbo wọn. Ànábì wa Muhammad tó wá jẹ́ni tó já mọ́ gbogbo òtàn yìí pátá ó jẹ́ni tó gbé gbogbo tí ń jẹ́sìn òye wa dáadáa káwá sọ pé oṣù kan péré òun náà la fẹ́ bá fi rántí Ànábì kọ́ bá mú gbogbo ìgbà tó bá wà lá ka Kùránì bàbá ti ka Kùránì a lè débi ìtàn àwọn tá a wí káfò so bó bá jẹ́ pé a lè fò tán tí wọ́n ní gbogbo ìgbà tá a bá ń ka Kùránì lójoojúmọ́ ìgbà tí Ànábì bá ti wọ́n kálukú láti ṣe bẹ́tìdé fún àbí kó ṣe é fún bí pàwọ́ zola yìí gbogbo ìgbà tí wọ́n ti wọ́n kálukú lẹ́mì ìpè ní ọjọ́ báyìí ló wù mí láti ṣe bẹ́tìdé tí ìbá ti soṣù Ramadan kéèyàn máa ṣe lọ náà ni àbí bó ni kéèyàn máa ṣe ọmọ ṣe bẹ́tìdé Ànábì lọ ni kò sígbà tó lè ṣe tí ọgbà ṣíṣe torí pé ní àsìkò tá à ń ṣe é sí yẹn à ń ṣe láti fi aláwọ̀sálà à ń ṣe láti fi gbé okò Ànábì ga kò sígbà tá a lè ṣe bẹ́tìdé yẹn fún Ànábì tá a ṣe fún n ti ń darí bọ̀ wá àwọn àfáà àgbà kan náà ti wà ń bí tẹ́lẹ̀ tí n ti kì í tẹ́lẹ̀ ni torí pé mo wà nù wá sí òun ni òjé ń tí kì í ẹ má bínú ìyẹn padà kì í papọ̀ torí pé round up àfáà wa sólà náà ti dìde bóyá òun náà sọ pé ó ti tónù. Qul kuntum tuhibbunallaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Qul kuntum tuhibbunallaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Aya wana kaya kan round up. Ma kana Muhammadun abadi min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli shay'in alima. Kí n má ba gbàsíkò ní n bá ní kí a fa àrò wọ́n náà wí kan. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. ẹ̀rí ń ta fẹ́ ló ń bẹ̀ ni pé ní anabuwa Muhammad sallallahu alayhi wa àwọn àyà tó wá púrúfù tà nẹ́bì tó ní ká máa yòǹbó ẹ̀ náà ká máa sàṣàlátù fún ọ̀pọ̀ rẹpẹtẹ kí á má bàa gbára lásìkò èyí tá a fẹ́ ká yọ̀ ń bẹ̀ ni pé gbogbo àwọn tá à ń dárúkọ yìí wọn ò wá tó anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá lè ṣe mọ́lúdú ànábì gan ní Ramadan kú ọ̀sẹ̀ kan kó tún ṣe ní òun kọ́ máa ṣe inú àwẹ̀ náà ni aláwẹ̀ kú ọ̀sẹ̀ kan kó ṣe because n ta àkọ́kọ́ lọ kíyèsí ń bi tá à ń ṣe nípa mọ́lúdú ànábì ni pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ kò sí n tá à ń ṣe ń bẹ̀ kọjá yaani yajlisuna fil masajidi wa yatadarasuna bainahum ànábì ló wí ipe àwọn àjọ kan ò ní kó jọ kí wọ́n máa kọ́ alukur'ani kí wọ́n máa ka alukur'ani kí wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ illa gashiyatihumur rahma illa afatihumul malaikatu wa gashiyatihumur rahma àbí káwọn màláíkà sọ̀ kalẹ̀ ń bẹ̀
bá a ṣe wà ń bí nísìnyí màláíkà ti pọ̀ ń bí àkànmọ́ ni tí wọ́n ti ń fídíò wa ju àwọn fídíò yìí lọ wọ́n ń ya fọ́tò wa wọ́n ń bà wá lọ́wọ́ wọ́n ń kíìsì wa ló fi di pé bọ́bá kú òǹbí tà ní Muhammad tán ó rí páànù ọlọ́run ó máa fẹ́ sí ọ ó máa rí kí ọlọ́run ó máa ráàánú ọlọ́run ẹja wo òye látara àwọn ànábì ọlọ́run yòókù yìí ká wo pẹ̀lú tànábì wa Muhammad ká gbà pé kò sígbà tá a lè yòǹbó ànábì kò sígbà tá a lè ṣe mọ́lúdì ànábì ìyẹn gẹ́gẹ́ ní jẹ́ ẹ̀kọ́ àwọn afọlá gbogbo àwọn ànábì ọlọ́run yìí á fi tọrọ èmi ò fi ju máìkì lẹ̀ mo kí àwọn afáwa alẹ́ àrọ̀bí ó tó ọjọ́ mẹ́ta àjọ ń jẹ Sómólú Bàrígà ńgbà tí àwọn afáwa alábẹ́rẹ́ wà ńbẹ̀ ni ìgbà táwọn afáwa alábẹ́rẹ́ kó ńbẹ̀ ló di pé mi yìí sábà lọ Sómólú mọ́ lọ títí ọ̀ ń sọ nǹkan kan ni wọ́n kọ́dà yìí gbọ́ rí ìmọ̀ rí pé àbúrò mọ̀mọ́ tún ni àfáwa tó ọ̀dà bá a ti máa rí inú àwa aráàlú òkè á sá tàn mọ́ra wa yìí náà ni á tàn mọ́ra wa náà ni èmi àti bọ̀bọ́ yìí náà nísìnyí ẹbí kan náà jọ ni wá ìyẹn bọ̀bọ́ yìí Adébáyọ̀ ẹbí kan náà jọ ni wá ìran kan náà ni wá nígbà wa lọ wa bọ̀ látún padà mọ̀ bẹ́ẹ̀ àjọ kéwúlá jẹ́ anílọrin ni nígbà yẹn lè bàbá wa àjọra wa o èmi kọlà àwọn ọ̀kọlà inú lòun kọ́ sí. àfáwa olúborí ẹni yìí ẹni àpẹẹlẹ nìyí àfáwa alẹ́ àrọ́bí ẹni yìí ẹni àpẹẹlẹ nìyí pọ̀tórí alukurani tá à ń kà lọ́wọ́ ni ẹ̀dá kan má bínú mo fi bọ́ lọ́hùn sí tó bẹ̀yìn ẹ bá ń wáyè fún àfa tọ̀ ẹ bá wáyè fún wọn mọ̀ kó ẹ wáyè fún àfáwa olúborí ebi tí ò jẹ́ mo ti ṣe tán báyìí so èyí tó kù ń bẹ̀ ni pé a fẹ́ tọrọ àdúrà ìjókòó yìí ìjókòó tó yẹ kéèyàn ti ránu ọlọ́run ni. ìjókòó tó yẹ kéèyàn ti ránu ọlọ́run ni. mo dẹ̀ fẹ́ bẹ gbogbo jàmáà lápapọ̀. bàbá fẹ́ bẹ gbogbo jàmáà lápapọ̀. látàárọ̀ ta ti wà ń bí. àwọn àfáà wa Zola. àfáà wa Zulkifli. tó ń darí ìjókòó. wọn àti ìmọ̀ gbowó lọ́dọ̀ èèyàn. wọ́n ègbówó donation. wọ́n ègbówó doneki. wọ́n ègbówó ọpẹ́. wọ́n ègbówó àwọ́ọ̀dù. àmọ́ torí pé wọ́n fẹ́ kémi ọ̀sán lọ bá bàbá kí n sì tó lọ kí n wí gbólóhùn kan àbí gbólóhùn méjì. òun náà fi fún èmi ní fèrè. ẹ dákun gbogbo jàmáà lápapọ̀ ẹ dákun ẹ bá a dáhùn lóhùn bí ọba ṣe fẹ́ nítorí Ọlọ́run. gbogbo tó ń kálukú bá nábì tà nábì yóò padà rí ìlọ́po ni ẹ rí i pé bí ta yọrí ẹ̀ sí ta forí gún ni pé wàrọ̀ fáná umakana aliya rọ̀fáná umakana aliya yẹn Ọlọ́run ó ṣe fún gbogbo wa. àmín. wala la ilaha illallah. látọ̀dọ̀ àwọn bàbá wa lábẹ́rẹ́. wọ́n ní kó ń kálukú wá dìde. káwá dà níyẹn tó bá wù wá láàrin ìṣẹ́jú kan sí méjì. ẹja dìde wa tábà mẹ́jọ̀kó. wá dà níyẹn tó bá wù ọ́. ẹ wá dà níyẹn tó bá wù yín. mọ́sà wọlá pé àìsẹ̀ wà nù ọdún tuntun 2023 ni. mọ́sà wọlá pàṣẹ wà nù ọdún 2023. sáfà yín lọ́wọ́ àṣìná ni. àìsẹ̀ wà nù 2023 ni. àṣẹ̀ṣẹ̀ wà nù 2023 ni. oṣù àkọ́kọ́ ń bẹ̀. òun la wà yìí. tó oṣù tá a wá fẹ́ bọ́ sí nìsín. nínú oṣù lárúbáwá. òun ni oṣù rájàbù. mọ́sà wọlé àlùbáríkà tí ń bẹ nù rẹ̀. wọlé yìí tí ń bẹ nù èyí tá a lò tán. wọlé yìí tí ń bẹ nù èyí tó tún kù tá a tún lò. gbogbo tó ń kálukú wa bá tọrọ níbí ilé ní. Ọlọ́run mọ́sà bá a fàṣẹ sí. Wala la ilaha illallah. ká dákẹ́ sí i. kí kálukú wa dákẹ́ sí i. ó rí pátẹ́gùn àlàáfíà náà ní fẹ́ lọ́wọ́ báyìí. àtẹ́gùn àlàáfíà náà ní fẹ́ sí kálukú wa lọ́wọ́. àárín ìṣẹ́jú kan sí méjì náà ni. àárín ìṣẹ́jú kan sí kejì ni. bọ́ọ̀ bá máa ń tó wí. ma. sápẹ́ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar.
ọlọ́mọ gbogbo àwọn tí àfàwà sólà fìwé pè gbogbo àwọn tá a fà sọ́lá fi wé pé àwọn tí wọ́n lè wá àwọn tí wọ́n lè wá àwọn tí wọ́n ò lè wá àwọn tí wọ́n lè wá àwọn tí wọ́n tún dé bá wa ń jòkó yìí àwọn tí wọ́n tún padà débẹ̀ wá ń jòkó yìí ọlọ́run mọ́sá gbàdúrà kálukú wa ọlọ́run gbàdúrà kálukú wa bàbá wa bàbá wa MC Olúọmọ MC Olúọmọ tá a ti rí oúnṣẹ́ wọn tá a ti ránṣẹ́ wọn tá a ti rí èèyàn wọn àti réyàn wọn tí ń jẹ́jẹ́ àfàwà sólà níjòkó yìí tí ń jẹ́jẹ́ àfáwọn sọ́lá ń jòkó yìí ọlọ́run mọ́sá bá a ṣe dáadáa fún yín ọlọ́run bá a ṣe dáadáa fún yín bá a ṣe dáadáa fún bàbá yẹn náà bá a ṣe dáadáa fún bàbá yẹn ọlá náà ògbó dáadáa táwọn náà ń ṣe wọlé gbogbo dáadáa táwọn náà ń ṣe àníyàn láàrin ìṣẹ́jú kan sí méjì àníyàn láàrin ìṣẹ́jú kan sí kejì. èyí tó kù nísìn èyí tó kù nísìn òun ni ká máa wá mówó àdúrà wá kí kálukú náà máa mọ́ wà níyàn rẹ̀ bọ̀ wá. lábẹ́ wákàtí fẹ́ dá pé kò ní pẹ́ mọ́ kò ní jìnnà èní ni wọ́n ò gbà á gbogbo àdúrà tí ń ti ń ṣe bọ̀ títí tó fi dé ní ọ̀yà kò ní pẹ́ mọ́ kò ní jìnnà èní ni wọ́n ò gbà á gbogbo àlejò kó wáyé o bàbá ti mú wa títí tó fi dé ní ìwọ tó bá ti mú òtí ẹ wá o lè jòkó lẹ̀ àmọ́ wàá tó bá ti mú wa má ti jòkó kò ní jìnnà èní ni wọ́n ò gbà á gbogbo títí ṣe bọ̀ títí tó fi dòní. onípẹ́mọ́ kò ní jìnnà èní ni wọ́n gbà á gbogbo àdúrà títí ń ṣe bọ̀ títí tó fi dòní. onípẹ́mọ́ kò ní jìnnà èní ni wọ́n gbà á gbogbo àdúrà títí ń ṣe bọ̀ títí tó fi dòní. Muhammadu 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 Maha ọ̀yà onípẹ́mọ́ oníjìnnà àdúrà títí ń ṣe bọ̀ Muhammadu Muhammadu Muhammadu. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد جاءكم لإلاف صلاة الفاتحة بابا مولانا الشيخ سليمان لقد جاءكم لإلاف إن أتينا بابا مولانا الدكتور سليمان فاروق بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله وجل نور من سما وعلا بك شويت منغزلا أنت يا بنا راجيك أنت يا بنا راجيك وديت لي وجل نور من سما وعلا بك شويت منغزلا ولا بابا راجيك مولانا الشيخ سليمان فاروق المسكين بالله على مسا جاري بابا واتاتا مسا جاري بابا ولا النبي لدولا أنت يا بنا راجيك إن في وغير وطني لا يوين بمنتظر أهلاك يا بابا النبي النغمي لك يا بنا راجيك لك يا بنا راجيك أنت يا بنا راجيك وبزيد له هبة آمين النبي وموهبة في الختام حمدلة للنبي صلي صلاة دم تليل وواهبة
راجيك أنت يا ابن راجيك أنت يا ابن راجيك أنت يا ابن راجيك لقد جاكم ليلى في فما بعد مولانا الشيخ عبد المؤمن محمد راجي. اوكي بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. نعم lábẹ́ sísọ̀kalẹ̀ bàbá wa àgbà مولانا الحاج عبد المؤمن محمد راجي. اوكي أدام الله حياته أنت يا ابن راجي. اوكي أنت يا ابن راجي قد أطلي وجلا نوما سما ولا بك سويت منجزلا بابو بابو أنت يا ابن راجيك أطلي وجلا نوما سما ولا بك سويت منجزلا أنت يا ابن راجيك أنت يا ابن راجيك